lérú ẹ̀kẹta nínú túbú ẹ̀kejì nínú kìnìún. Ìbà Olódùmarè, lẹ́yìn Olódùmarè kò tún ṣẹlòmíì ṣẹ̀mọ̀. Olódùmarè náà lọ́ba tó tún kù, òun lọ́ba tó dákó wá sí dọjọ́ òní. Ọ̀pọ̀lọpọ̀ ló gbìyànjú láti rọ́jọ́ òní ṣùgbọ́n tí ọ̀ṣẹ́ ṣe fún wọn kìí ṣe pé a fi yọ̀ wọ́n bí ó ṣe pé àfihàn Olódùmarè lógo ni. Fún díẹ̀ yìí gbogbo àwa tí a bá ń bẹ láyé tí a ń bẹ láàyè lọ́jọ́ òní, ẹ dákun ẹ jẹ́ á máa fìbà fún Olódùmarè kí iṣẹ́ ọwọ́ wa, ìwà wa, ìṣe wa ó sì máa jẹ́ ohun tínú Olódùmarè dùn sí. tó mo rìlíìsì prógrámù kan láàárọ̀ yìí lórí ọ̀rọ̀ Agosasa. ṣé ẹ mọ̀ pé mo ti sọ pé ọ̀rọ̀ Agosasa ìwọ̀nba náà ni wọ́n mọ sọ̀rọ̀ lé lórí mọ́mọ́ nítorí pé a ti ń dúpẹ́ lọ́wọ́ Olódùmarè pé ohun gbogbo ó ti ń lọ létòlétò, ó ti ń lọ lẹ́sọ̀lẹ́sọ̀ nílùú Agosasa díẹ̀díẹ̀. Àlàáfíà ti ń jọba l'Agosasa bọ̀ díẹ̀díẹ̀. n ò ní sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ kábíyèsí, n ò ní sọ̀rọ̀ lórí ẹ̀ ọba kìíní àtọba kejì, n ò ní sọ̀rọ̀ lórí ẹ̀. wọ́n mọ bí wọ́n ṣe ṣàárín ọ̀hún, wọ́n sì yanjú ẹ̀ nítòbí ìnùbí. ọ̀rọ̀ àwọn ọba wọn kàn mí. àmọ́ lórí prógrámù tí mo ṣẹ̀ṣẹ̀ gbé síta láìpẹ́, mo rí kọ́mẹ́ǹtì èèyàn kan ó ti pẹ́ tẹ́ni ọ̀hún ti máa ń ṣépè fún mi tí n bá ti ṣe prógrámù síta. orúkọ tó lò fún Facebook mọ̀ pé èyí sókọ ẹ̀ ohun ọkọ̀ wá láti bòmíì ni. wọ́n ń pè nìyí ní Bisi Bisola. Bisi Bisola àwòrán Facebook profile ẹ̀ ọ̀nà lẹ̀ ń wò ó. Bisi Bisola ń lọ́pẹ̀ra ẹ̀. àmọ́ mo ti sọ fẹ́ni ọ̀hún, mo ti bá a sọ̀rọ̀ tẹ́lẹ̀ ní Facebook chat ńgbà kan tó kọ́kọ́ ń ṣépè fún mi. mo sọ pé kó jáde wá gbangba, èmi fàwòrán tèmi hàn síta kó náà máwòrán ẹ̀ wá àbí kó jájọ sọ̀rọ̀ lórí ẹ̀rọ WhatsApp. àmọ́ kò ṣe léyìí. ó wá fi dá mi lójú gbangba pé ẹni yìí gangan, òun gangan ni ọ̀fẹ́ kálàáfíà ọjọba nílùú Agosasa. bá a bá wò ó yóò jẹ́ ẹni tó jẹ́ pé wọ́n ń fìbọn léwu lọ́wọ́ pé kó máa pààyàn kiri. yóò jọ nǹkan ló wà nídìí gbogbo ìbàjẹ́ tí ń ṣẹlẹ̀ yìí torí kò sẹ́ni tí wọn ò tí ì bá sọ̀rọ̀ nílùú yìí. mo ṣe prógrámù lórí arákùnrin gangan lẹ́nu ìgbà kan, wọ́n ń pè ní ọ̀hún ní Wàsíù. ẹni ọ̀hún ti wá padà pè mí, ó sì ṣàlàyé àwọn nǹkan kan fún mi. ó sọ pé nígbà tí wọ́n ń sunlé tí wọ́n ń ṣe gbá wọ́n ń ṣàwo pé àwọn nǹkan dúkìá òun bẹ nínú nǹkan tí wọ́n bàjẹ́. mo sì ní kó ṣe pẹ̀lẹ́ kó ṣe sùúrù. láti ìgbà yìí a sì gbọ́ pé bóyá wọ́n lọ bá àwọn ọlọ́kadà kan lójú ọ̀nà mọ́, wọ́n lọ ń kanra mọ́ lọ́kadà, àbí pé ọlọ́pàá kan ń gbégi dínà àbí nǹkan kan àti ìgbọ́ròyìn báwọn láti ìgbà náà. mo bẹ́ni yìí sọ̀rọ̀, a sì jọ sọ̀rọ̀ nítùbí ìnùbí. ẹni yìí sọ̀rọ̀ ní sọ̀rọ̀ tó jẹ́ pé béèyàn bá gbọ́rọ̀ nù ẹ̀ èèyàn rí pé ọmọlúàbí náà lẹ́ni yìí. mo ti bọ́pọ̀lọpọ̀ èèyàn sọ̀rọ̀ lábẹ́ bàbá Sokopao, mo ti bọ́pọ̀lọpọ̀ sọ̀rọ̀ ló tó jẹ́ ọmọ ìlú. kódà èèyàn látọ̀dọ̀ kábíyèsí mo ti bá wọn sọ̀rọ̀. apá kìíní àti apá kejì ṣàṣàlẹ̀ tí wọn ò tí ì bá sọ̀rọ̀. àmọ́ n ò mọ eégún tó daṣọ bojú tó wà lábẹ́ aṣọ tí ń lo ọkọ̀ yìí, Bisi Bisola tí ń lo ọkọ̀ yìí tó jẹ́ pé gbogbo ohun tí mo bá ti post ni ẹ̀yin náà ó rí kọ́mẹ̀ntì ẹ̀ níbẹ̀. yóò sọ pé àdètú kò sọ́pọlọ fún ọ. mo wá fẹ́ wùwà ẹni tí ọ̀lọ́pọlọ báyìí. ṣé ẹ mọ̀ pé mo ti sọ pé ìwọ̀nba ni wọ́n dá sọ̀rọ̀ náà mọ́. mo wá jáde tán báyìí, mo wá sọ fún gbogbo ẹ̀yin tẹ́ ẹjọ́ mọ bíbí ìlú Agosasa, gbogbo ẹ̀yin tẹ́ ẹjọ́ mọ ìlú Agosasa nílé lóko lẹ́yìn odi, bábẹ́rẹ́ bá jábọ́ lẹ́nu Agosasa mo gbé. kìí ṣe ìṣẹ̀mí nìkan ni ó mọ jáde báyìí. àwọn kan ti fẹ́ jáde tẹ́lẹ̀ tó jẹ́ pé èmi ni mò ń ká wọn lápá kò pé ẹja ara máa ṣe díẹ̀díẹ̀. mo fi dá yín lójú kílẹ̀ òní ó tó sú. bí wọn bá rìlíìsì oríṣi prógrámù bíi 10 kílẹ̀ òní tó sún torí Bisi Bisola yìí, bí wọn bá rìlíìsì ẹ̀ yóò jẹ́ pé yóò jẹ́ bíi 8. ẹ máa bá mi kà. gbogbo ohun tí bá ń ṣẹlẹ̀ l'Agosasa ni wọ́n máa gbé síta báyìí. kò síkú tí ó pàgbà tá à ní bá kó lórí ẹ̀ níbẹ̀. mo ti ní ìtàn lọ́kù tí mo fẹ́ sọ. ìtàn tí mo sì fẹ́ sọ ìtàn àlàáfíà ni.
bálàáfíà ó ṣe jọba ni. Àwọn tá a gbọ́ lápá kìíní àti lápá kejì ni mo fẹ́ sọ̀rọ̀ lórí tí mo sì ti bẹ̀rẹ̀. Mo bẹ̀rẹ̀ láti bi pé bí wọ́n ṣe fi baálẹ̀ jẹ nígbà náà, bọ́n ṣe jẹ baálẹ̀, bí baálẹ̀ ṣe dọba, bí ọba bí wọ́n ṣe ń jẹ oyè méjì, oyè kan ní òkè oyè kan nísàlẹ̀, gbogbo ẹ̀ la fẹ́ máa sọ. N ò sì ní fẹnu ba ọ̀rọ̀ kábíyèsí kankan àti kábíyèsí gómìnà àti kábíyèsí ìkejì. N ò fẹ́ fẹnu bà wọ́n lásìkò yìí fún ìdí kan tàbí míì. Àmọ́ lórí pé ká mọ́ tí sọ̀rọ̀ kan lọ́rọ̀ tí ó máa láàfíà wá, n ò bú ẹnikẹ́ni prógrámù tí mo sì ṣe. Èyí tí mo sì ṣe tí mo sọ pé wọ́n ṣàyàn ládàá lórí, n ò tí ì dákọ ẹnikẹ́ni, mo nẹ́jọ́ ń bẹ ń kóòtù. Ẹjọ́ tó bá sì ti wà ń kóòtù, èèyàn máa ń ṣe sùúrù lórí ẹ̀yìn. Mo kàn fẹ́ mọ ibi tí ìdájọ́ lọ ni, kì í ṣe iṣẹ́ mi nìkan. Àwọn nǹkan mi wà tó jẹ́ pé tí n bá ti sọ jáde, ẹ má jẹ́ ń tàn mí, ó lè mọ́ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti fẹ́ mọ tó fẹ́ ṣẹlẹ̀ kó jẹ́ bòmíì ni. Gbogbo ohun tí mo tó yẹ kí n ṣe gbogbo ẹ̀ mo mọ̀ bí mo ṣe wà yé. Àmọ́ mo fẹ́ kó jẹ́ pé ká ṣe sùúrù, ká wá mọ ṣé nítòbí ìnúbí, ká mọ sọ̀rọ̀ fápá kìíní fápá kejì kí àlàáfíà ó fi jọba tán. Nígbà tí mo bá àwọn èèyàn kábíyèsí tí ń bẹ́ẹ̀ báyìí sọ̀rọ̀, àwọn náà á sọ pé àlàáfíà làwọn náà fẹ́ kó jọba, báwọn sì ti ń ṣiṣẹ́ lé lórí. Kábíyèsí tibí náà á sì wà ń bẹ̀ tìlú, àwọn náà fẹ́ kálàáfíà ó jọba, bó tiẹ̀ jẹ́ pé gbogbo àwọn èèyàn wọn ẹ̀yìn odi lọ́pọ̀lọpọ̀ wọn wà. Àmọ́ níbi tọ́rọ̀ dé dúró yìí, bẹ́ẹ̀ bá wo bí ẹni tó ń lo àwòrán Bisola yìí, ọmọ àlè Agosasa ni, kìí sọmọ ọkọ rárá. Fúlàní ni ó fún ìyá ẹ̀ lóyún tó fi bí, àní ó fún ìyá ẹ̀ lóyún, ó gbóyún ẹ̀ wá ní, bóyá àwọn Fúlàní daran wá s'Agosasa lásìkò náà. Tọ́wọ́ pàdé obìnrin ọ̀hún lẹ́sẹ̀ ògbèjì tó fún lóyún tí ìyá òsì sọ́ngbò délé, iná fi bí ẹni tó wà níbẹ̀. Mo fẹ́ kẹ́ni ọ̀pọ̀ jáde tán, kó jáde sí social media, bóyá Facebook, kó lo píktù ara ẹ̀. Bẹ́ẹ̀ bá lọ wo profile ẹ̀ kò sí nǹkan kan bẹ́ẹ̀. Tó bá jẹ́ pé ó láyà gbàǹgbà, tó láyà dáadáa, tó mọ̀ pé n tó ń sọ ó dá òun lójú, kó wá proof tó fi sọ pé n ò lọ́pọlọ sí tí mò ń sọ̀rọ̀ lé lórí. Tó bá jáde takájọ sọ̀rọ̀, inú mi ìbá dùn. Àmọ́ tí ó bá jáde ta, Olódùmarè ó fi irú ẹni bẹ́ẹ̀ pamọ́, yóò fi pamọ́, yóò mọ gbénulé, yóò mọ wòran òde ni. Torí àlàáfíà làwa fẹ́ kó jọba nílùú Agosasa. Àmọ́ ní èyí tó sọ yìí, gbogbo ẹ̀yin ọmọ Agosasa àtàpá kìíní àtàpá kejì, mo ti bẹ̀rẹ̀ ètò padà. Bábẹ́rẹ́ bá jábọ́lẹ̀ l'Agosasa, wọn ò wé síta, wọn ò sì ní sì sọ láṣẹ Èdùmàrè. Àmọ́ wọn ò ní ṣe síbì kan, òótọ́ ọ̀rọ̀ tí ń bá rí ni wọ́n máa sọ. Mo ṣe tọ̀nà méjèèjì ni. Àmọ́ òótọ́ ọ̀rọ̀, ọmọ ìyá àsọkúsọ kò ní ní àmọ́sọ̀ òun. Èmi ò sì ní ṣe tó jẹ́ pé nígbà ń bá dé ọ̀dọ̀ Olódùmarè, wọn ò ní lè jíṣẹ́ tó Olódùmarè rán mi dáadáa, wọn ò ní ṣe. Gbogbo ẹ̀yin ọmọ bíbí ìlú Agosasa, àwọn nǹkan pọ̀ tó yẹ ká ti sọ tẹ́lẹ̀, ṣùgbọ́n fún díkà bí mi, àwọ̀ pálàáfíà ti ìjọba ká má wulẹ̀ sọ. Ẹ̀ńbọ́pọ̀lọpọ̀ èèyàn la rí pé wọn ò rí ọtóbi mélòó kan tí wọ́n ti mọ láríga wọn, ṣùgbọ́n ẹyọ kan tó dá lójú gbangba nínú wọn. Òun ni arákùnrin kí ló kọ ẹ̀ náà, Rafiu Fadeyi. Gbogbo ẹ̀yin ọmọ Agosasa apá kìíní àti apá kejì, ṣe béèyàn kan bẹ tí ń jẹ́ Rafiu Fadeyi nínú ìlú Agosasa. Ẹ dákun bó ló ṣe rìn. Ṣe bí Rafiu Fadeyi ń bẹ láàrin àwọn tí wọ́n ń fẹ̀hónú hàn lọ́jọ́ tí wọ́n pa Rafiu. Ẹ̀hónú làwọn ọmọ ìlú fi hàn, tí wọ́n fi gbéra, tí wọ́n fi lọ sí
ilé bàbá ṣokopá ò tán fi sunlé bàbá pé òkìkí kàn débẹ̀ pé wọ́n pa Rafiu wọ́n pa Rafiu amósùn. Gbogbo wọn gbéra àtọmọdé àtàgbà àtọkùnrin àtobìnrin àtọnílé àtàlejò gan wọ́n wá lọ sílé pé ẹni tó pa amósùn Rafiu wọ́n sì tiná bọlé wọn wọ́n sun mọ́tò olówó iyebíye tí gbogbo wa fojú wa rí wọ́n sun gbogbo ẹ̀ lérò pé wọ́n ń fẹ̀hónú hàn. Nígbà tí wọ́n ṣe léyìí tán wọ́n gbéra ó di Ìgbókíá ṣe mọ̀ pé Ìgbókíá ni local government wà wọ́n ń fẹ̀hónú hàn lọ. Àmọ́ lójú ọ̀nà wọn wọ́n gba ibi express tí wọ́n gbà kọjá wọ́n ń pe ẹnìkan ní ṣẹ́rípa ilé wọn ò jìnnà sí títì bẹ́ẹ̀ bá dúró nílé wọn báyìí ẹ máa wo títì lọ́ọ̀kan lẹ́sprẹ́sì tí àwọn tó ń fẹ̀hónú hàn wọ́n ń gbà kọjá lọ wọn ò sí ń bẹ̀. Àmọ́ nínú ìwádìí wa ẹ̀ńtà gbọ́ ó fi dáni lójú pé wọ́n ń kọjá lọ ni bóyá wọ́n wá yálé ṣẹ́rípa o bóyá wọn ò ya o wọn ò tí ì mọ àárín ọ̀hún dáadáa torí táwa bá gbọ́ tá a sì rẹ́fídẹ̀nsì ẹ̀ ọ̀nà à ń sọ̀rọ̀ lé lórí. Nígbà tí bóyá wọ́n yabẹ̀ bóyá wọn ò yabẹ̀ ṣùgbọ́n tí wọ́n bá dúró nílẹ̀ ẹni tí wọ́n ń pè ní ṣẹ́rípa yìí wọ́n mọ wo títì lọ́ọ̀kan àti pé wọ́n yabẹ̀ àti pé wọn ò yabẹ̀. A mọ̀ pé ṣẹ́rípa ń bẹ lé pẹ̀lú abọ́ rẹ̀ èèyàn kan bẹ tí ń jábọ̀ rẹ̀ àti ṣẹ́rípa. Lójijì àwọn tí wọ́n ń fẹ̀hónú hàn wọ́n ń yìnbọn sókè tààtààtà sáàrin wọn spray bullet ni ìbọn mú ọ̀pọ̀lọpọ̀. Kódà ààrẹ rí àrídájú lórí eléyìí àwọn tí ìbọn mú tó jẹ́ pé wọ́n lọ yọ ọta kúrò lára wọn ni nílé ìwòsàn. Àmọ́ ìbọn mú ẹni tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí Rafiu Fadeyi òun ṣubú lulẹ̀ ó sì kú lójú ẹsẹ̀. Bó ti kú tán pátápátá ni o bẹ́ẹ̀ ni ò tí ì jábọ́ lẹ́nu ẹ̀ tán o. Àmọ́ gbogbo àwọn èèyàn tó ń bẹ́ẹ̀ wọ́n rí pé bíbọn ṣe mú ó ṣubú lulẹ̀. Ọ̀rọ̀ wá di bó lọ yà ń mi tọmọdé tàgbà tọkùnrin tóbìnrin wọ́n mú eré àsápajúdé wọ́n júbà ìwòrò ẹni tó lè wọgbó ẹni tó gbọ̀nà kó kí a lọ tó jẹ́ gbọ̀nà bòmíì lọ́gbà tó fi padà délé ẹni tó lè gbà rìn ìlú lọ ẹni tó kẹ́rù ẹ̀ tó gba bòmíì lọ lòmí ń bẹ́nu àwọn èèyàn náà. Àmọ́ ẹni ra tí wọ́n yìnbọn fún yìí Rafiu Fadeyi a rí pé wọ́n lọ gbókùú ẹ̀ èyí sàwọn ọmọ ìlú ló gbókùú ẹ̀. A ò rí ẹ̀rí àrídájú wípé ṣẹ́rípa ló gbókùú ẹ̀ o àbí abọ́ rẹ̀ ṣùgbọ́n gbogbo wa la mọ̀ pé ajá ò lè jòkú ẹ̀ ẹbọra ò lè gbókùú ẹ̀ bọ́bá jáwọn aráàlú ló gbókùú ẹ̀ bókú ni wọ́n ti rókùú ẹ̀ wọ́n ti sin. Bó sì jẹ́ àwọn ọlọ́pàá ló wá gbé ọlọ́pàá èrè jòkú ọlọ́pàá ó ṣètò gbogbo tó yẹ kí wọ́n ṣe police report wọ́n ṣe tó yẹ wọ́n deposit ẹ̀ sí mọ́ṣúárì ìwádìí ó mọ̀ lọ lórí ẹ̀ kì í ṣàwọn ọlọ́pàá ló gbókùú ẹ̀ ta ló wá fẹ́ gbé ẹ dákun. Dòní olónìí tá à ń sọ̀rọ̀ yìí wọn ò gbúrò Rafiu Fadeyi níbo lòkú ẹ̀ wọlé sí gbogbo ẹ̀yìn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà gbogbo ẹ̀yin ọmọ ilẹ̀ Yorùbá kò tó òdìrè gbogbo ẹ̀yin ọmọ Ìgbókíá local government l'Ógùn state gbogbo ẹ̀yin ọmọ Agosasa ẹ dákun níbo lòkú Rafiu Fadeyi wà. Mo fi eléyìí mo fi bẹ̀rẹ̀ prógrámù mi padà nítorí Bisi Bisola wọn ò mọ ẹni tó sá sí ẹ̀yìn orúkọ yìí tí ń lo orúkọ yìí
ṣùgbọ́n mo mọ̀ pé lára àwọn tí jíjáyé fàmílétè kí n tutọ́ nílùú Agosasa lẹni ọ̀hún wà, kò fàlàáfíà kankan. Èmi náà sì ti wá torí tiẹ̀ mo ti bẹ̀rẹ̀ prógráàmù mi. Ojoojúmọ́ ayé pátá ni wọ́n máa rìlíìsì prógráàmù àfìgbà tálàáfíà bá jọba l'Agosasa. Mò ń bọ́pọ̀lọpọ̀ sọ̀rọ̀ nínú àwọn ọmọ ẹ̀yìn bàbá Pípawópò. Mo sì ń bọ́pọ̀lọpọ̀ sọ̀rọ̀ nínú àwọn ti apá ti ìlú gangan. Èmi ò ṣe síbì kan, òótọ́ ọ̀rọ̀ ni mò ń sọ. Olódùmarè ó sì máa fún mi ṣe. Káwa tó bẹ̀rẹ̀ ètò Olódùmarè la fi máa ń ṣáwájú. Àdúrà náà la sì fi máa ń parí ètò wa. A sì tún fàdúrà sáàrin ètò fún ẹ̀yin olólùfẹ́ wa. Olódùmarè lẹ́yìn Olódùmarè kò tún ṣẹlòmí, Olódùmarè náà lọ́ba tó tún kù. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ ń wò mí, ojú tẹ́ fi ń wò mí yóò ní relédè mi. Etí tí kò wá yín tẹ́ sì fi ń gbọ́ mi, etí yóò ní fàyà pẹrẹgẹdẹ bí ọwọ́ aṣọ láti ìgbìmọ̀ rẹ̀. Ẹ dákun gbogbo ẹ̀yin olólùfẹ́ mi mọ́ fọkàn bá mi lọ. Wọ́n mọ rìlíìsì prógráàmù dáadáa lórí ọ̀rọ̀ Agosasa ó fi tùbà tí ó fi tùṣe. Mò ń bọ́ pọ̀lọpọ̀ èèyàn sọ̀rọ̀, wọ́n sì ń bá mi sọ̀rọ̀ nítòbí ìnùgbé. N ò sì lè dédé jáde kí n dédé máa bú yàn kankan àbí máa sọ̀rọ̀ sí yàn ṣàkàṣàkà. Àwọn ọlọ́pàá agbófinró wa gan nígbà tí a rí i pé ọlọ́pàá ni wọ́n fi ń àrẹ́sì àwọn èèyàn nígbà náà lọ́hùn, a sọ̀rọ̀ lórí ẹ̀. Kò sì ṣe tí ń ṣẹlẹ̀ lórí eléyìí mọ́. Kódà lẹ́yìn ìgbà náà àwọn kan wọ́n fẹ́ àrẹ́sì àwọn kan. Wọ́n lọ bá àwọn ọlọ́pàá yìí, àwọn ọlọ́pàá sọ pé kí wọ́n lọ yanjú ẹ̀ láàrin ara wọn. Èèyàn yìí sọ̀rọ̀ ọlọ́pàá, mo mọ̀ pé bó bá tásìkò tó bá jẹ́ pé nǹkan tó yẹ kọ́lọ́pàá ó àrẹ́sì wọ́n ṣe. Eré kọ́ ni wọ́n lọ ń ṣe ní training. Yúnífọ́ọ̀mù tí ń bẹ lọ́rùn ọlọ́pàá kì í ṣe nǹkan tí wọ́n rà lọ́jà. Wọ́n ti níye ìyà táwọn náà ti jẹ kí yúnífọ́ọ̀mù tó dọ́rùn wọn àbí ráǹkì tí ń bẹ lápá wọn. Olódùmarè ó sì máa fún wọn ṣe. Ẹ dákun gbogbo ọ̀nà tálàáfíà ó fi jọba nílùú Agosasa ni a máa wá. Àmọ́ ẹni tí mò ń sọ̀rọ̀ ẹ̀ yìí, Bisi Bisola, kò ní nǹkan méjì ju pé àdìtú ò lọ́pọlọ. Bí mo wá lọ́pọlọ ni bí wọn lọ́pọlọ, ẹja máa bà bọ̀. Mo mọ̀ pé gbogbo ẹni bá dúró sí kọ̀rọ̀ tó sọ pé òun bínú èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè. Nítorí pé mò ń bó Olódùmarè jó pọ̀pọ̀. Irú ẹni bẹ́ẹ̀ Olódùmarè ọba mi pálápàá sáyé ni lọ́mọ gbénu léwòrán òde ni. Ẹni bá dúró síbì kan tó sọ pé òun bínú èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè nítorí pé à ń bó Olódùmarè jó pọ̀pọ̀, Olódùmarè yọba ń jò ń tọ̀ oníyà yọmọ gbénu léwòrán òde. Onítọ̀ Olódùmarè ọba ń gbojú, yọba ń gbapá, yọ gbẹ̀ṣẹ̀ lọ́wọ́ onítọ̀ yọ wádìí tá ń wọlé o, tá ń wọlé o, tá ń wọlé o láṣẹ Èdùmàrè. Àwa ò lẹ́nikẹ́ni sínú, àwa sì ń gbàdúrà kọ́dà ni. Ilẹ̀ Yorùbá kò ju òjíire là ń jà fún. Ilẹ̀ baba ńlá baba tó gbé wa lọ́mọ ni. Lára ilẹ̀ Yorùbá kò ju òjíire nìgbókíá wà, lára ẹ̀ ní ànàgó wà, lára ẹ̀ ní Agosasa wà. Yorùbá ni wọ́n sì ń sọ lẹ́nu níbẹ̀. Gbogbo ẹ̀yin tọ́rọ̀ mi bá tabá ayé pàpá ni. Òótọ́ ọ̀rọ̀ ọmọ ìyá àsọkúsọ làwa máa ń sọ. Àásò òótọ́ ọ̀rọ̀. Mo sì mọ̀ pé àtàpá kìíní àtàpá kejì àwọn olóòótọ́ ọ̀rọ̀ náà sì ń bẹ láàrin wọn. Ẹ dákun gbogbo prógrámù tí n bá ń ṣe, ẹ gbé yẹ̀wò dáadáa, ẹ gbé yẹ̀wò dáadáa, ẹ gbé yẹ̀wò dáadáa. A ti bẹ̀rẹ̀ prógrámù náà ní gbogbo ohun tó ṣẹlẹ̀ la fẹ́ fi tọ́mọ aráyé létí gbọ́. Ìfáàrà ni ẹni tí wọ́n panu, Rafiu Fadeyi, wọ́n pa á, wọ́n sì gbókù ẹ̀ lọ, a sì rókù ẹ̀ lòdì. Níbo ló wọlé sí? Gbogbo ẹ̀yin ìjọba, gbogbo ẹ̀yin tẹ́ wà lórílẹ̀‐èdè Nàìjíríà pátápátá, ara àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ nílùú yìí òun nìyí ńlá wàá fi dá sọ́rọ̀ wọn wípé ẹ dákun bó ló ṣe jẹ́. Ayé fàmílétè kí n tutọ́ wọn ti ń jẹ́ nínú ìlú yìí ó ti pẹ́. Àmọ́ Olódùmarè ti sọ pásìkò ti tó torí gbogbo ayé ló ti mọ tí ń ṣẹlẹ̀. Bí mo ṣe ń ṣe prógrámù yìí, ẹ má jẹ́ n tàn yín, gbogbo àgbáyé pátápátá jákèjádò ni wọ́n ti ń wò ni wọ́n sì ti ń rí.
gbogbo ilẹ̀ Yorùbá kò tù òjìrè ni wọ́n ti ń wò tí wọ́n ti ń rí gbogbo orílẹ̀-èdè Nàìjíríà pátápátá ni wọ́n ti ń wò tí wọ́n ti ń rí àwọn ìjọba oríṣiríṣi ni wọ́n ti ń wò tí wọ́n ti ń rí láṣẹ Èdùmàrè ojú tẹ̀sí fún rí ojú náà ní fọ́ tó àlàáfíà yóò jọba nílùú Àgọ́sàsà mọ́ ń lọ́mọ tó ń padà bọ̀ ẹ ń bá ní káwọ̀ ọlọ́ká mọ́bọ̀ náà láwàdé là ní bíbá láṣẹ Èdùmàrè mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ẹ kú kalẹ̀.